أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى أهله وصحابه الكرام. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìgẹ́ Ọlọ́run kó lè bá Alaye ọ̀run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo àwọn sọ̀hábà ànábì Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ fún wọn sí àwọn ará ilé ànábì, gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa pẹ̀lú Ànábì wa Muhammad tó fi kárí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ tá a gbà fún tá a tẹ̀lé. Ọlọ́run bá wa mọ́ládà sàlátù yìí bá wọn. Naam, ìjókòó wa nírọ̀lẹ́ yìí dẹ̀rásà ni a fẹ́ ṣe pẹ̀lú bàbá wa àgbà Maulana Asadul Wa'izina ọmọ bàbá Alágége, bàbá Jakmal, lérí àwọn ọ̀rọ̀ tí ń lọ tí gbogbo ayé tí ń dá sí. Àwọn tí wọn ò mọ nǹkan kan nípa mímọ̀ tí mímọ̀ òye wọn, àwọn náà láwọn fẹ́ dá sí. Àmọ́ àwọn tí mímọ̀ òye tán fẹ́ dá sí, ìjókòólẹ̀ bàbá wa níyàyín àti nígbà míì láti sọ ọ̀rọ̀ lérí mọ́sálà tí ń lọ yìí. Atáyéṣe ò ní nǹkan kan bá ẹni tí ò ní mímọ̀ nípa kí l'Ọlọ́run sọ, kí l'Ànábì sọ. Atáyéṣe ò ní nǹkan kan bá wọn sọ. Ẹni tí ó bá ti nímọ̀ nípa qala Allahu wa qala Rasulu, ìwọ tó bá ti nímọ̀ nípa rẹ̀, Atáyéṣe ò ní nǹkan kan bọ́ sọ. Àmọ́ àwọn tí táàrò yìí pàfà ni wọ́n, àwọn táàrò yìí pàwọn náà tiẹ̀ lọ léke, wọ́n gba léke kọjá, tí Atáyéṣe wá ju eléyìí kalẹ̀. Bàtà bá rí táwọn náà mọ̀ wí, àwọn náà ń tẹ̀sẹ̀ bọ́sẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Àmọ́ ní tìtorí àwa olólùfẹ́, ní tìtorí àwa mùsùlùmí, àwa tí ọ̀rọ̀ ò tí yé tó, káwọn àlùfáà wa tún ṣàlàyé fún wa sí. Àwa tó ti yé náà, káwa náà tún gbọ́ àlékún sí ní ọ̀dọ̀ bàbá wa àgbà Maulana Jakmal Asadul Wa'izina ọmọ bàbá Alágége. Nísìn gbohùngbohùn yóò máa lọ sí ọ̀dọ̀ bàbá wa àgbà Atáyéṣe. Bàbá ẹ dákun, ẹ bá wa ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ fún gbogbo àwọn tí ò tí yé tó, tí wọ́n sì jẹ́ olólùfẹ́ wa, láti jẹ́ kí ọ̀rọ̀ yìí kílíà sí wọn. Kí lọ̀rọ̀ náà ni wípé bàbá wa Atáyéṣe sọ pé Ànábì wa Muhammad sọ wípé ń bẹ́nu àwọn sàhábà òun, àwọn 7 tí wọn ò ní wọ àlìjánná Ọlọ́run, àyàfi tí ìdí abẹ́rẹ́ tá a bá mú di rànkúnmí tá a bá kì í bọ ọbẹ̀, tí rànkúnmí bá lè gbàdé abẹ́rẹ́ ni wọ́n wà àlìjánná. A mọ̀ pé yìí ni impossibility nìyẹn, kò lè possible. Bàbá, àwọn fẹ́ kẹ́ bá wa sí àlàyé fún àwọn olólùfẹ́ lérí ọ̀rọ̀ náà sí lẹ́kùnrẹ́rẹ́. Ahlan bi hudurikum wa sahlan, hayyakumullahu ta'ala. Ó gba àwọn olólùfẹ́ bàbá tí ń wọlé, ká máa tẹ love and like, ká dẹ̀ farabalẹ̀ láti ṣe ìdàlásà ìlọ́dọ̀ àwọn àlùfáà wa. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin, arrahmanir rahim, maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahabihi wa sallim. Àmín. Àkí gbogbo àwa mùsùlùmí jákèjádò gbogbo ayé, gbogbo bí tí a bá ti ń gbọ́ wa àbí wò wá báyìí, wípé a kú sẹ́ ọrẹ, a kú òǹgbẹ, a kú àtìlọ. Ẹ̀mẹ́ wa tó bẹ̀rẹ̀ náà lọ́lọ́run ó jẹ́ kí ọrẹ yìí oṣù náà. Àmín. Yọkọ̀ sínú oṣù wọn dáadáa wa lọ́dọ̀ rẹ̀. Àmín. Ọlá Muhammadu Rasulullah. Sallallahu alaihi wasallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé a kí gbogbo àwa tí à ń jẹ́ mùsùlùmí lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ tí ń lọ lérí ọ̀rọ̀ àwọn sọ̀hábà, hayyakumullahu ta'ala, pé àwọn 7, Ànábì láwọn 12 nínú wọn iná ni wọ́n jẹ́ Munafiki. Inú àwọn 12 yìí, àwọn 8 nínú àwọn ò ní wà àlìjánnà. Tàbá ìsọ pé ò ní wà àlìjánnà, kí ni ọwọ́? Iná ni ọwọ́. Naam, ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ń tọ́kọ́ jọ mí lójú bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn bí aláìmọ̀kan ọba tí ẹ̀ wá gbọ́ yé tí ó understand, ó yẹ kí onímímọ̀. Ọgbọ̀n nígbà tí mo sọ̀rọ̀ Ramadan, mo ní Al-Qur'ani ó sọ̀kalẹ̀
problem táwọn èèyàn ní ni wípé àwọn èèyàn nílà àwọn èèyàn dẹ̀ làákà yìí lẹ̀ wọ́n èèyàn fi làákà yìí ṣiṣẹ́ wọ́n dà pé làákà yìí àwọn èèyàn fi bẹ́ẹ̀ kọ̀ tán kèé tán náà kalẹ̀ wọ́n yà máa ṣùtì ẹ̀ ńgbà mi máa hàn fún ńgbà mi máa hàn ọ̀nà ńgbà mi bí làákà yìí bá ṣiṣẹ́ dáadáa kẹ́lìmà tí mo sọ pé alukurani nínú àwẹ̀ kọ́ ni alukurani sọ̀kalẹ̀ ẹlòmí mo sọ̀rọ̀ ẹlòmí bá ní ó nínú ramadana kọ́ ni alukurani sọ̀kalẹ̀ mo ní arabiyan ti máa gba odò ńlẹ̀wé nu wọ́n ní what is it now oníkwẹ́sàn tọrọ ó ti fẹ́ẹ̀lì báwọn so gbólóhùn pé inú àwẹ̀ kọ́ ló sọ̀kalẹ̀ ni ìwọ lọ́wọ́ gẹ́gẹ́ bí onímọ̀ lọ́wọ́ pé bẹ́ẹ̀ nínú àwẹ̀ kọ́ ló sọ̀kalẹ̀ lóòótọ́ àmọ́ nínú oṣù ramadan shahru ramadan ni láàfin ma different láàrin shahru ramadan àti siyamu ramadan so yẹn pé simple like as abc ẹni wọ́n ajá àfa onímọ̀ tí wọ́n ń sọ wípé ẹni àfa kan ń sọ pé ọ̀rọ̀ ramadan ọ̀rọ̀ alukurani kò sọ̀kalẹ̀ nínú àwẹ̀ pé ọ̀rọ̀ tí táwọn mọ̀ ni kì í sọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ tó tuntun ẹni àfa kan lóhun ẹni wọ́n wá mọ̀ yín wọn pé kò tuntun eléyìí ṣe tó wá di tuntun lójú rẹ̀ ọ̀rọ̀ pé àwọn mẹ́jọ ní ọ̀wọ̀ náà ó sì wá di tuntun lórí ẹ̀ ṣe bí mímọ̀ kan ló bí tọ̀hún náà wá tí òjò tuntun èyí ṣe tí mímọ̀ yẹn ò ṣiṣẹ́ débi eléyìí náà ká mọ̀ yìí pé ń tà ń wí ẹ̀ hakíkà ni kì í sọ̀rọ̀ àhùnsọ eré náà àkọ́kọ́ ń bẹ ni wípé ìjì ọ̀rọ̀ ló gbé wa lọ́bẹ̀ kì í jẹ́ pé yẹn kan ṣàdédé jáde kan tán Facebook pé jẹ́ máa wí báyìí ó ti yé báwọn a ṣe programu ní Ìjẹ̀bú Àtìbà àbí bẹ́ẹ̀ni sá programu tá a wá sí ọ̀hún ọ̀rọ̀ Munafiq òun là ń tírìtì bọ̀ wá a sì ti mú àyà tá a ti ń lò ó bọ̀ a lo àyà òun débi kan tó ń jẹ́ ọ̀rọ̀ Munafiq bá a bá sì lo àyà bá a bá fẹ́ ṣe wá sí bá a bá lo àyà a máa lo àdìsí náà sì á fi jẹ́rìí àyà pé ọ̀nà tọ́lọ̀ ń wúyi lóòótọ́ o wá àwọn Munafiq báyìí ń bẹ láyé ànábì náà kọ́dà nú àwọn Sahabe rẹ̀ àwọn mẹ́jọ ni ó wọ̀ náà tó yẹ pé nífàkù yìí ni ó ṣe kíni ni ó gbé wọn wọ̀ náà òun ni ó gbé wọn wọ̀ náà náà kí ni mo á fẹ́ lò ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń sàn ẹlòmíín sọ wípé ó láwọn Sahabe ọ̀wọ̀ náà ó ti yé bẹ́ẹ̀ni ẹlòmíín ni ó láwọn níbo mo ti ní àwọn Sahabe ọ̀wọ̀ náà mo ní àwọn mẹ́jọ nínú wọn àwọn Sahabe ni pé gbogbo Sahabe ọ̀wọ̀ náà bẹ́ẹ̀ni àbí mo ní àwọn Sahabe ọ̀wọ̀ náà ni àwọn mẹ́jọ nínú àwọn Sahabe ni ọ̀wọ̀ náà ó ti yé ó lè kó gbogbo wọn sínú àlìjánnà tẹ́ni tí Ọlọ́run fi sẹ́rán tó ní wọn tó sọ fúnra rẹ̀ wípé àwọn mẹ́jọ nínú wọn ò ní wà àlìjánnà sallallahu alaihi wasallam èèyàn wá lè tì í sí inú túláàsì kọ́sìm àgbọ́yé sáà naam àdíìsì yìí ó wà nínú tírà látijọ́ tí Sahihu Muslim ti ń bẹ ọgbọ́ ló ti wà nínú rẹ̀ kalẹ̀ tẹ́nìkan ò sì yọkù ń bẹ dùn ní ẹyọ kan òun náà tó ebi Sahihu ni òun sì ní asahhul kutub ba'da Sahih al-Bukhari Sahih Bukhari ni asahhul kutub ba'da kitabillah tòun ni asahhul kutub ba'da Sahih al-Bukhari òun ló jẹ́ martaba òun ló jẹ́ pò kejì fún Sahih Bukhari ní ti mùsùlùmí níta bá ti bá ń bẹ̀ torí nínú àwọn kutubu sihah iná lọ wà níta bá ti bá ń bẹ̀ kò sí nǹkan tí wọ́n lò lè takò wọ́n lọ lálàáfíà ni ó ti yé ibẹ̀ láti wá rí tí àná Muhammad ń sọ fún Uzaifa ibn al-Yaman òun là nábì ń sọ fún ní gasuwatu Tabuk kí n ṣàlàyé ẹ̀ díẹ̀ sí bóyá láyé òun ni òye gasuwa Tabuk náà wà ó ti yé òun náà sì ní akhiru gazuwatin gaza rasul inú àwọn ogun tá nábì jà òun náà ní akhiru gazawat gasuwa Tabuk yìí ibẹ̀ ni àwọn mẹ́ta kan náà ti padà àbí bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni ń bọ̀ wá sí àwọn mẹ́ta yẹn o àwọn mẹ́ta tí wọ́n padà bọ̀ wá sọ̀kalẹ̀ síbẹ̀ àmọ́ àwọn eléyìí àwọn ẹ̀kẹ́ni ń já pé Munafiq yẹn ti wà pẹ̀lú ànábì láti ìgbà tí ń bẹ ó ti pẹ́
tó fi jásí pé ogun tí gbogbo ogun tá ànábì jọ ń lọ wọ́n jọ ń lọ ni pẹ̀lú àwọn Munafiqi tí wọ́n sì ń bẹ nínú sọ̀hábà rẹ̀ so wọ́n jọ ń lọ ogun yìí ni kó tó wá di wípé ogun Tàbúkì lọ́lọ́run tó wá fàdọ́hà wọn ló tó tú àṣírí wọn ló tó fẹ̀sìn wọn hàn nábì wípé àwọn eléyìí o wọ́n yẹ ṣe èèyàn gidi lẹ́yìn rẹ̀ Munafiqi ni wọ́n kò sí síbi tí ò sí kò sáwùjọ tí ò sí so ọlọ́run wá sọ fún ànábì ọ̀dà kọ́ wọn fún ànábì wá pe Uzaifa bunul Yaman òun là ànábì sọ fún ni wọ́n fi ń pe Uzaifa ní sahibu sirri rasul ẹni àṣírí ànábì ń bẹ lọ́wọ́ rẹ̀ òun lọ́wọ́ pe Uzaifa wípé ya Uzaifa fi asahabi isna ashara munafika bó ṣe wà nù Sahih Bukhari nù lafzu hadisi nù bí sifatul munafikina wa ahkamuhum bó ṣe wà ń bẹ nù ni ó ti Sahih Muslim bó ṣe wà ń bẹ nìyẹn ipe inú àwọn sàábì mi fi asahabi inú àwọn sàábì mi isna ashara munafika munafiki méjìlá ní bẹ nù wọn anabi ni fi samaniya mẹ́jọ ń bẹ nù àwọn méjèèjìlá la yadkhuluna aljanna hatta yalja aljamalu fi sammil khiyat wọn ò ní wọ aljanna títí tíra nkúmi ó fi jáde ní diho abẹ́rẹ́ naam mọ ẹ̀dá kan torí Ọlọ́run mọ wá bí gbogbo ntí ń jẹ́ onímọ̀ àti gbogbo mùsùlùmí pé àdìsí tí mo kà yìí sẹ́mi mọ ọ̀rọ̀ lérí ni àbẹ̀nbẹ̀ nù tíra tí ń jẹ́ sahih nínú àwọn tíra tí à ń ní tìmádùlé tá gbára lé tá gbà pọ́ lálàáfíà inú rẹ̀ ló wà. ìbéèrè àkọ́kọ́ nù pé ṣé ẹbí mi ni kí a ka nǹkan kí là ń torí ẹ̀ katira torí ká lè bá ṣe kíni ká lè mọ̀ ká sì lè ná níta ká lè mọ̀ wípé báwọn sàábì ànábì ti tó ni o àwọn Munafiqi ti ń bẹ nínú rẹ̀ ànábì ọ̀yá fi wọn o ó ní wọ́n wọ̀ náà ni o wọ́n ní wà lè Janna o ká tó wá pé wọ́ tí àwọn tó bá ànábì lónú tí wọ́n ń bẹ nínú sàábì rẹ̀ tó jẹ́ Munafiqi wọ́n escape o ká tó wá pé wọ́ tí o ti ẹ̀rá ànábì Muhammad tó wá ń ṣe Munafiqi ànábì sọ ma pé tiẹ̀ ó lágbára bàbá yọwọ́ bàkẹ́ ńlá wo ọmọ yẹn ńlá kọ gbá létí lọ́ba ti fọ́ ọmọ yàrá létí gbà ó ti mọ̀ pé àwọn yòókù náà ọmọ ṣàfihàn nù ni èyí wọn ò túmọ̀ kí ni ìbá ẹ̀sìn jẹ́ àbí ìsọ àwọn sàábé ní okọ̀ tí ò da níbẹ̀ tó ìjásí pé lóòótọ́ ni Munafiqi ń bẹ nù wọn lóòótọ́. ọlọ́jà rí ìgbésà ìbéèrè kan wà láàrin wọn. naam. láwùsọ hadith tó wà mẹ́rin pé fi asahabi afẹ́kẹ́ bá wa ọ̀nà láyà ni ẹ bá wa ṣàlàyé àwọn kan ní asahabi yẹn wọ́n ní majazu ní sàábéhùn àwọn kan ní asahabu wọ́n ní pé kìí ṣe àwọn sàábé ànábì pé àwọn sàábéhùn Munafiqi ni wọ́n pé àwọn wọ́n kìí ṣe sàábé ànábì. àkọ́kọ́ ń bẹ ni pé gbólóhùn ni wọ́n kàn ń lọ ni àfáà kan òun sọ mo wòye wọn lánàá òun ní ó ní Munafiqi pín sí méjì. Allahu akbar kabira ṣe rí kódà yẹn lè di dókítọ̀ yẹn lè gba oyè dókítọ̀ ó sì máa mọ tí wọ́n ń pè ní mímọ́. bẹ́ẹ̀ni sà. tó yẹ pé ahọ́n Lárúbáwá fẹ́lẹ́fẹ́lẹ́ nìkan ló fi gba dókítà àìmọye àṣìrẹ́ ni tí yóò gba dókítà tí yóò gba nǹkan kan kò gún nǹkan kan kò dókítà nǹkan gbogbo ntí sì ń bẹ́ ń tì fún tẹ̀dọ́ ntí mímọ̀ ń sọ gbogbo ẹ̀ ní ọ̀dàstáǹdì rẹ̀ dáadáa irú ẹni tó sọ̀rọ̀ òun nísìnyí ọ̀rá dáradára ọ̀rọ̀ lọ́sọ̀ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ̀ rárá bó ṣe wù ọ́ ma àkọ́kọ́ ni wípé ó ní nífàkù méjì níbẹ̀ ó ní ọ̀kan bẹ tí wọ́n ń pè ní ànífàkù lẹ̀ akadi ó ti yé báwọn awìlẹ̀ ẹ̀tìkọ́ọ́dí ọlọ́kan bẹ wọ́n ń pè ní ànífàkù lẹ̀ amali ànífàkù lẹ̀ èyí tó ń wí yẹn èyí tó ń pè ní nífàkù lẹ̀ akadi yẹn òun ni wọ́n gbé sí ipò ànífàkù lẹ̀ akbar èyí tó ń wí yẹn èyí tá a fà yẹn ń sọ yẹn kí n tún já ọ tán nìfàkù akọ́dí tó wù yẹn ànífàkù akbar wọn ní òun nìfàkù high level wà nìfàkù amali òun ní ànífàkù asgar gẹ́gẹ́ bí àṣírìkù akbar àti àṣírìkù asgar òun tún lò ìgbà tó wá fẹ́ má pèjúwe wá ibi tó ti ṣubú nù wọ́n ti yé nígbà wọ́n fẹ́ má pèjúwe wá ọ ní ànífàkù akọ́dí tá à ń pè ní àlẹ́ akbar yẹn olóhùn ni ọ̀rọ̀ tó lọ́run àwọn tó lọ́run yìí pé innal munafiqina fi darkil asfali minan nar ọláwọn nù ó ní amma nifaqul amali
òun ni àdìsí tó sọ pé ayatul munafiki zalaza ọsà mú gbogbo ẹ̀ wá ọsà da gbogbo ẹ̀rú mara mu ni mo ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí ń sọ yóò tiẹ̀ mú rárá bó ṣe wù ọ́ ma anabi number one anabi ò pín ní fáàkù sí méjì sallallahu alaihi wasallam ọlọ́run ò sì pín ní fáàkù sí méjì nínú alukur'an gbogbo àwọn àyàtú tọ́lọ́run ti sọ̀rọ̀ munafiki pọ̀ mo fẹ́ lè rí pé inú alukur'an ọ̀rọ̀ munafiki pọ̀ ju ọ̀rọ̀ àwọn kèfèrí lọ ó ti pọ̀ ju ọ̀rọ̀ àwọn mùmínì lọ gbogbo bí tọ́lọ́run ti wá sọ̀rọ̀ munafiki yìí ó ti yé kò síbi tí kódà ń gbà tí wọ́n fẹ́ àwọn tó fẹ́ sọ̀rọ̀ anefakul asgard èyí tó kéré tó lò nínú nefak nígbà àwọn fẹ́ mú àyà rẹ̀ wá wọ́n wá lọ lè mú àyà tí ń bẹ Suratul Baqara tí mo lò ń bi programu mi wọ́n wáyà àwọn ṣe pọ̀ tọ́lọ́run ròyìn munafiki wàmínà nàdí máa ń yaqulu amannabi yìí kìnnìkan wàlá àmọ́ bí yukhadi'una Allah walladhina amanu wa ma yakhda'una illa anfusahum fi qulubihim maradun fazadahumullah ẹ̀wọ́ bọ́lọ́run ṣe ń kó bò wọn ká tún wá fi ìhùn sínú nefakul asgaru wọ́n wá ní anefakul asgaru òun ọ̀yọ̀yàn kó ń bi mílà ọ̀yọ̀yàn kó ní Islam àmà nefakul akbar òun lọ́yọ̀yàn kó ní Islam irọ́ ni kò sí nefakul kan tó yọ̀yàn kó ní Islam àti nefakul akbaru àti asigaru ọlọ́run ò tiẹ̀ ọlọ́run kò sí ntọ́lọ́run alukurani ọ̀ma nefakul akibaru kan asigaru kan nefakul lọ́dọ̀ nefakul ni nefak is nefak anabi náà máa ń pè munafiki kan munafiki gbogbo ọgbọ́n táwọn ń dákẹ́ munafiki kan lọ́ga ọ̀kan irọ́ gẹ́gẹ́ bí wọ́n máa pé irọ́ sunna kan irọ́ kìnnì kan anabi ọmọ tí ń jẹ́ irọ́ sunna irọ́ nìrọ̀ ń jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nefakul náà anabi ọmọ tí ń jẹ́ pé munafiki kan high level munafiki kan low level kọ́dà anabi ọgbọ́rí ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ so munafiki ni munafiki jẹ́ àwọn fẹ́ wọ́ọ̀kì ẹ̀ fún wọ́n fẹ́ wọ́ọ̀kì kìnnì yẹn àbáyẹn fẹ́ wọ́ọ̀kì ẹ̀ fún èmi wá tún fi èyí òun yé wípé kò sí ní ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n fẹ́ dọ́gbọ́n yọ àwọn mẹ́jọ yìí kúrò nínú iná tá nàbí sọ pé wọ́n wọ ná àwọn tán fẹ́ yọ wọ́n kúrò nínú àwọn làwọn lọ lè mú kinní wọn wá láti fi rún ó ti bá wọn àbí láti yọ wọ́n kúrò lára àwọn sọ̀hábà ká kọ́kọ́ lọ bí nefaaku náà wípé nefaaku ò pín nefak is nefak ó ti èyí wọn kọ́kọ́ jẹ́ ẹyọ kan ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé ìdí àwọn èyí jáde kó nu sàábé gẹ́gẹ́ bí mo ti pè wọ́n nu sàábé wọ́n ní wọ́n yẹ ṣe sọ̀hábà pé màjáàsì ni wọ́n ní kì í ṣe hakiki sọ̀hábà màjáàsù ni wọ́n yẹ ṣe hakiki àmìdé sọ́tà nábì ẹnìkan ò sì lè kó èdè sá nábì lẹ́nu. sallallahu alaihi wasallam. ìwà fún ọ lápẹẹrẹ ìkàn ọ̀rá fún ọ ládìísì ẹyọ kan tó fi inú Sahih Bukhari àti Muslim bẹ́ẹ̀ ni tó fi mà wípé sàábé làwọn yìí. Masha Allah. Ọgbọ́. Ojú ọ̀rọ̀ nu bàbá. Sàábé òun làwọn yìí. Iná ni wọ́n. Sàábé gidi. Má fi màjáàzù yọwọ́ kó. Kò sí màjáàzù kankan àkíkí sàábé ni wọ́n. Sàábé ni wọ́n. Àmọ́ ìsìláàmù wọn tí wọ́n ń ṣe òun ni ó lójú méjì. Wọ́n da nǹkan àmì pọ̀ mọ́ ìsìláàmù. Wọ́n ti ń ṣe tànábì, wọ́n sì ń ṣe nẹ̀fàkù ànábì lẹ́yìn. Wọ́n ń sojú sẹ́yìn. Wọ́n tún lọ lè bá wọn ń bẹ́ di sínà nínú wa náà báwa jàjẹ́ mùsùlùmí náà munafiki ń bẹ nínú wa bẹ́ẹ̀ kébí tí ń ṣe ìsìláàmù bẹ́ẹ̀ ni tún ń bẹ nínú mọ́sálásí ń bẹ nílé kéwù kò síbi tí ò sí. Number one ká wo nínú mọ́sálásí nìsín torí pé nìkan jalè nínú mọ́sálásí nínú jama kọ́ wa ní nínú mọ́sálásí wọn ọkùnrin kan bẹ́ẹ̀ ó lè ní nínú jama mọ́sálásí náà ó ti yé káwa torí ẹ̀ wípé ẹ̀wọ̀n kìí ṣe jama mọ́sálásí wa o tá a sì máa pé bẹ́ẹ̀ ni ti ń kírun jama masalasi gun ọgbọdọ yọ ọkọ nu jama o bẹ́ẹ̀ni ọgbọ ìwà tí ń wù ní ọdà yìí àmọ́ masalasi ọgbọdọ sọ pé àwọn ọmọ wọn gbọ́dọ̀ sọ pé kì í ṣe jama wọn. èèyàn lè jẹ ọmọ markazi ní sèé kọjá pé munafiki Sheikh Adam ni ó jẹ àìmọye ọmọ kéwù Sheikh Adam lójú ayé wọn tó jẹ pé munafiki ni lọ́dọ̀ Sheikh Adam bẹ́ẹ̀ pé gbogbo ìṣubú Sheikh Adam ni ń wá gbogbo bí nǹkan ti ṣe bàbá ni ń wá wọn tún bẹ pẹ̀lú bàbá mudiru lónìí. Ṣé báwọn kan náà wá gbé nǹkan kan sí markazi ń jò ní ìhùn ọmọ àbọ̀yá àwọn tí bàbá òrì wọn tí bàbá tó ṣàdúrà fún wọn ni tálámà tí wọ́n fi rán. So irúgbó sí lè wù kúrí kọ́dà bá a bá sọ pé àdìsónù ayọ̀ wọn kò nu ọmọ markazi àwọn ayé ó sì máa pè wọ́n pé markazi ni ló ti kéwú wọ́n lọ́mọ kéwú Sheikh Adamu ṣé gbogbo ọmọ kéwú Sheikh Adamu gbogbo ẹ̀ lọ́wọ́ àti Sheikh Adamu sí rárá tàlàbíà ni ó kọ̀ ọ́n náà wá fi ń pè wọ́n nísìnyí kí náà ń pè wọ́n ó ti rí nìyẹn gbogbo sàábé náà kó síra pẹ̀lú ànábì kí láàmà wá pè wọ́n sàábé náà lápè wọ́n nù sàábé ànábì náà wà èmi ò mọ bí nǹkan yìí tí yí àwọn èèyàn kò yé mi. ara ní fákútà mi náà nù.
ara nifaq kan ni abo yé wọn àbí wọn kàn ń ṣe báyìí ni wọ́n dojú ẹ̀rú náà ni ọ̀rọ̀ tí mo sọ nísìnyí ọ̀dà nísìnyí kí ni èébú tí mo bú àwọn sàhábà in tó ti wà mudawana Sahabe al-kiram tó ti wà nù ó ti wà mudawana ẹnìkan tún sọ òun ní kíní kan lóòótọ́ bó ti rí nu àmọ́ kò yẹ ká sọ tọ́ra àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé máa lẹ́sà máa yóò rọ́fù yòókọ́lù àlẹ́sà máa yòókọ́lù já àwa nùwó mu ní ọ̀rọ̀ tíra tá ń kà ní já àwa kìtù níjọ́ tó bá ti ka tíra ni ó ti bẹ̀rẹ̀ sẹ́ àbí ká má ka tíra mọ́ ni níjọ́ bá ti ka ó ti bẹ̀rẹ̀ sẹ́ lẹ́nu so ẹnu nǹkan tẹ́mi kan mọ̀ ní mistake tẹ́mi padà rí tẹ́nìkan sọ fún mi kí mistake ni mo ṣe ni wípé àwọn nǹkan yìí pé àwọn àfáà ní ká máa dọwọ́ bò mo lè mi ọ̀gbọ́ tẹ́lẹ̀ wàláyé gbọ́ ìtẹ́yọ̀ báyìí ti gbọ́ àwọn ẹlẹ́dàá rẹ̀ sì rí i pé yìí gbọ́ èmi ọmọ yìí pé ń bẹ́nu àwọn sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ mùsùlùmí èyí tí wọ́n ní kí afọwọ́bò pé a gbọ́dọ̀ ká jáde èmi ọmọ inú sọ̀rọ̀ Bukhari àti muslim àti mùsùlùmí ok àwọn àfáà kan sọ yìí ẹnìkan ló pè mí lórí fóònù mi àgbà tí mi àti ẹjọ́ wa ní bẹ́ẹ̀ ní lóòótọ́ àmọ́ àwọn àfáà ní wọ́n ní ká bá ti débi àwọn nǹkan báwọn pé ká máa bò wọ́n lémi ọ̀gbọ́ bá ti sọ jáde kí gbogbo ayé ó ti gbọ́ wípé tẹ́ bá débi àdìsí yìí o ẹ má ká jáde o ẹ̀dọ̀wọ́ bò èéṣe táwọn kọ́ síbẹ̀ nígbà táwọn ọ̀gá kàbòdè òǹsà tá a bá fẹ́ kọ́ mi kí ọmọ àìgbé síbi tọ́ mi ké wa níbo ti lè wà nù tíra tó ti wà nù àdìsí nù tíra ni àwọn ọmọ pàtó dọwọ́ bò mọ́ ọ̀dà mọ́dà kọ́sìm ibi tó ti mọ̀ wípé jáwúrù nù wọ́n pè yín o sì ń bẹ́ nù wà nìfà kùnà fún gbogbo àwọn tí wọ́n ń sọrú ẹ̀ jáde láàfà tó sì pera wọn ló mímọ̀ náà wípé ìwà nìfà kùnì èyí tó tọ́jà wà nìfà kùnì wípé ìjọ tí wọ́n ka àdìsí bàbá nàbí ọ̀wọ́ náà. Masha Allah. ọ̀gbọ́ lágbàláyé yìí náà làwà bàbá lágbàláyé yìí náà làwà jọ náà lágbàtàn ti kà á. tán ni pé anabi ní inna abi wa abaka fi nar. wọ́n sì lá anabi ló sọ. wọ́n lá anabi lọ sọ pé inna abi wa abaka fi nar. ọ̀dọ̀ ẹnìkan èmi àti ẹnìkan fà ní nǹkan ọ̀jẹ̀ kò tọ́dún mẹ́fà báyìí níjọ́ náà èmi àti àfa kan fà lọ́wọ́ ni kọ́dà àwọn àfa ọ̀làdìsí wípé ẹni tí ó bá máa sọ jáde wípé òun náà tún jáde kó nù mí ńlá. kò tún sọ pé inna abi wa abaka fi nar. wọ́n ní bàbá anabi ọwọ́ náà ìjọ àwọn sọ àdìsí bàbá anabi ọwọ́ náà wọ́n ní nbẹ nù kutubu seha nbẹ nù sọ yìí Bukhari nbẹ nù sọ yìí wọ́n ka gbogbo ẹ̀ fún wa níjọ́ náà wọ́n sì lójú wọn ò dọwọ́ bò ó inú bàbá anabi àtàwọn munafiki tí nbẹ nù Sahabe ta ló válù lẹ́mí anabi jù sallallahu alaihi wasallam kò ní fi bàbá rẹ̀ nàmbà wà ní kí bàbá rẹ̀ yóò bá Islam dépò pé bóyá Islam ń bá kọ gbani o ti yé báwọn inú àwọn alòlùfàtàrà náà wà so kí ni wọ́n fẹ́ lò ń bẹ̀ ni pé wọ́n sì wọ́ọ̀kù ná fún bàbá ànábì la ilaha illallah inú kálukú sì nínú mi bàbá ànábì ò ní wọ náà yín ò sínú tán náà yín ò sínú náà wọ́n ní ká má dọ̀wọ́ bò ká sí lójú ni o ká sí agbọ́dọ̀ sí ni o kọ́dà ànábì ni a máa sọ káàkiri pé bàbá àwọn wọ náà ni o agbọ́dọ̀ máa bá wí mo ẹni tó sọ fún mi ṣe wípé aláàgbọ́dọ̀ máa wí ní sẹ́ bá a bá tún wí bá a tún gbalada lérí bí wọ́n ní bàbá ànábì ọwọ́ náà èmi wá ka èyí tó ní tíra tẹ́lẹ̀ tiri kẹ́ bàbá ànábì ọwọ́ náà làwọn náà ti wá rí wípé ànábì nínú Sahabe wọn àwọn mẹ́jọ ní ọwọ́ náà èyí wọn á di wàhálà. ẹ dákun kí lọ́nà. so kí gbogbo àwọn olóye ayé àtẹlẹ́kọ̀ọ́ ayé àtẹnu nílà akáyì kó ní kálukú ọ lọ lè wọ́ọ̀tì àárín wọn ẹ rí wípé gíṣù àbí kí náà máa pè jáwúrú òjòrò nù jàmbá nù o ti yé náà àdìsí yẹn àdìsí fi àṣàhábí tí mo sọ yìí wọ́n wá ní àwọn yìí wọ́n ṣe sàábí mọ́ torí wípé wọ́n ti jáde kúrò nínú ànábì tí wọ́n ti kúrò nínú sàábí ànábì báwọn àmọ́ pé gbogbo ogun tá ànábì lọ wọ́n jọ ń lọ ni wọ́n sì ń jòkó tì gbogbo òjòkó ànábì wọ́n jọ ń wà ń bẹ̀ ni wọ́n sì jọ ń dojú ogun ni wọ́n wá ní agbọ́dọ̀ yọ wọ́n kó nù sọ̀hábà ní agbọ́dọ̀ fi wọ́n sínú inú sàábí. torí kíni. kayọ̀ wọ́n kó mẹ́ torí pé wọ́n jẹ́ munafiki. mo wá fẹ́ dá wọn lóhùn pẹ̀lú àdìsí ẹyọ kan inú Sahih al-Bukhari àti Muslim kí wọ́n kàn lọ bẹ̀ kí wọ́n lọ lè wá ọ̀rọ̀ Abdullahi ibn Ubay ibn Salul tó jẹ́ ra'isul munafikin ipò wo la nábì fi sí. Allahu alaihi wasallam. òun lọ ga gbogbo munafiki àwọn tá a tún wí mẹ́jọ yìí nísìnyí àwọn ọmọ ẹ̀yìn nu ẹni tó wá jọ ga àwọn tí ń jẹ́ ìlérí munafiki gan tó yẹ kó òun ló ní stájù
inú àwọn Munafiqi ipò la nabi fi sí tẹ́ bá ti mọ̀ pò tá nabi fi Abdullahi ibn Ubay ibn Salul sí le ti mọ̀ ipò tí àwọn mẹ́jọ yẹn náà wà tá nabi pé Munafiqi wí pé fi asahabi inú àwọn kan ní anabi ó lò min kí min ló yẹ kó lò kó lò fi ọgbọ́n èdè ju anabi Muhammad lọ ó lè gbédè jà nabi lọ ó lè gbédè jà nabi lọ so èyí tá ti wá mọ̀ ni pé ìgbà wọn débi ogun kan ó ti ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ mo ti sọ rí Abdullahi ibn Ubay wa ń sọ fún àwọn ará Madina wípé la in raja'na ila al-Madina la yukhrijanna al-a'azzu min al-adalla báwọn bá dé Madina indogba tasa na Muhammad sallallahu alaihi wasallam Sayyidina Umar abokanu sahabi Umar nani omida oni da'ani ya Rasulullah adrib unuka hadha al-munafiq jembe ono munafiki saba ma adrib unuka hadha al-munafiq kilo pe munafiki ina ne o pe ẹ máa yanjú ọ̀rọ̀ mi mà dáadáa kẹ́ tó jáde ẹ máa gbọ́ kéwú ẹ máa gbọ́ yé ẹ sì máa mi ò mọ báwọn èèyàn ti máa ṣe báyìí àfa. mo surprise ni àwọn táwọn tó ń lò wọn tó ń ma kéwú. àwọn táwọn tó ń lò wọn tó ń ma kéwú táwọn pé tẹ́mi gán máa credit wọn pé ẹni yìí àwọn àfa lélẹ́yìí eléyìí jìnnà eléyìí jìnnà so eléyìí nísìnyí wọ́n sì wá downgrade kíní wọn kò yé mi. ẹ sọ pàṣẹ ráìsì wa o. gbọ́n tá ànábì wí ni ànábì ni dáàwù tọ́wọ́n ni adribu unuka hadha al-munafiq jẹ́ ń gé ọ̀rọ̀ munafiki ló pé o ànábì sì gbọ́ bẹ́ẹ̀ o ànábì wa ni dáàwù ànábì ni fílẹ̀ ma gẹ̀rún rẹ̀ la yatahaddasu an-nasu anna Muhammadan yaqtulu adhabahu àwọn èèyàn kan máa sọ pé ànábì ń pa àwọn sàábì rẹ̀ ni anna Muhammadan yaqtulu kò sọ pé yaqtulu munafika o tọ́lá kò yẹ kí ẹ wo tí ẹ bá jẹ pé ìbéèrè tó ní àwọn èèyàn ká sọ èmi wọn bá tí wìn kankan mọ́ ìwọ́sẹ̀ mi kan wò pé kò yí àwọn eléyìí kò tiẹ̀ fìbì kankan yí wọn rárá la yatahaddasu an-nas sahih anna Muhammadan yaqtulu ashabahu lawzu ashabu la nabi ló fún kódà kọ munafiki ni Umaru downgrade ẹ Ànábì tún pale ọgbọ́ àgbọ́yé anna Muhammadan yaqtulu ashabahu ẹ lọ lè wáyún tó bá ti rádìsì wọn máa fi ṣe kìyàsù tí ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọmọ gbé síra wọn ó rí wípé ọ̀rọ̀ tó ń sọ wọn kò lébò lẹ̀ ó ti yé báwọn munafiki inú àwọn sahaba nabi ó ní munafiki 12 náà ní bẹ́ẹ̀ tó sọ fún Uzaifa kọ́dà ń bí tó sọ fún Uzaifa Allahu akbar kabira ọ̀dàjẹ́ ń tún fún ọlọ́kan wọ́n ń pe ẹnìkan ní wọ́n ń pe ẹnìkan ní Mukhshi bun Umair kí mo pè Mukhshi bun Umair al-Ashja'i Mukhshi bun Umair al-Ashja'i inú àwọn sàábé ni òun ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ fi foundation lélẹ̀ ní Masjidu Dirar Masjidu Dirar tí wọ́n kọ́ tẹ́gbẹ̀ẹ́ Kuba òun lọ́kọ́ foundation lẹ̀ masalasi ọ̀tẹ̀ tí wọ́n kọ́ tá ànábì gbogbo àwọn tọ́kọ̀ òun tọ́lọ́ ní Munafiki gbogbo wọn sàábé náà gbogbo wọn náà láwọn takọ̀ yìí Masjidu Dirar òun làkọ́ ẹni kọ́ fi lẹ̀ nígbà tá ànábì ni wọ́n lẹ́fù gbogbo ẹ̀ ó padà àgọ́ pé nítorí òun sì ṣe yọ kódà ó padà wá bá nàbì sallallahu alaihi wasallam ó wá túbá lọ́dọ̀ ànábì ó ti yé bá ó túbá ànábì sì gba tútúbá rẹ̀ wọn ò tún wẹ̀ sí ìsìlámù o tó mọ̀ pé kò jáde kó nù ìsìlámù Munafiki ni ọkàn túbá kì í jẹ́ kó tún wẹ̀ sí ìsìlámù padà ọkàn túbá ni ànábì sì ni wọ́n ti fẹ́ẹ́ jọ àwọn ni ó níbi tí òun bàjẹ́ dé pẹ̀lú tóun ṣe fún ànábì òun fẹ́ kó change ó kọ òun nísìn torí tóun bá ti rántí ó tó bá ti ń pè òun ló kọ òun ní wọn mọ̀ bàjẹ́ pẹ̀lú tóun ti ṣe ànábì wa ni ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ànábì ni kọ́ máa jí Abdurrahman àwọn aṣọ Abdurrahman ànábì wa ṣàdúrà fún dáadáa èyí tí ń sọ yìí náà ó tún lè máa rí pé bóyá pé irọ́ ni ń bẹ́ ń bi tíra Ibn al-Azir ó ti yé báwọn ń bẹ Azadul Gaba ó ṣeun fi ma'arifati sahaba Azadul Gaba fi ma'arifati sahaba ọba kí sọ tí Ibn al-Azir ṣe ọba kí sọ ẹni tí mo ń sọ yìí ọba ń bẹ tó yẹ pé ó ti ọwà nù Munafiki nù sàábì ànábì náà lọ́wọ́ Munafiki ni ó padà wá túbà padà wa ahsana islamahu wọ́n yẹ sẹ́ wá sí islamu rẹ̀ dáadáa ìyàtọ̀ tí ń bẹ láàrin Munafiki pẹ̀lú ẹni tí yẹ sẹ́ Munafiki ni wípé islamu ti Munafiki islamu rẹ̀ dọ̀tí díẹ̀ tí ẹni tí yẹ sẹ́ Munafiki òun má ọgbọ́ tí Munafiki bá wá kú
sahabe tó jẹ́ munafiki tó bá kú lórí islam bẹ́ẹ̀ tó yẹ pé no islam náà ló kú sí ó ti yé wa sahaba náà ló wá kó jáde kó no sahabe tó don ta'arifu sahaba lẹ́ni tí ó gba islam nsin bẹ pẹ̀lú anabi ó sì kú lórí islam náà ìbéèrè ń bẹ láàrin bàbá ǹjẹ́ a rí nínú àwọn sahabe anabi lójú anabi bóyá ó ṣe kinní kan ni àbó ṣẹ̀ṣẹ̀ kan náà tá anabi wá yọ kó no sahabe kò sí rí kò sí bó bá sì wà kéèyàn fún mi lẹ́rìí ẹ̀ wípé ẹnìkan munafiki kan nínú sahabe àbóṣe kinní kan anabi wa látòní lọ kó no islam jẹ́ sahabe mi ma àbí kó no islam ọmọ ṣe islam ma àbí ọmọ yọ kó no anabi ó di zonu ẹnìkan no sahaba tó bá fẹ́ di zonu yan abdullahi ni ó di zonu tó ní dáwù la yatahaddasu nasu anna muhammad yaqtulu azaba ọ̀dàjẹ́ ń tún fún ọlọ́kan bí èyí tó wíwù wọ́n ń pè ẹnìkan ní Ash'ath ibn Qais yọ ọmọ yìí náà kò ní tuntun sí torí gbogbo tí ń wúyi kò tuntun sí àwọn àfa onímímọ̀ àfa onímímọ̀ kò tuntun sí yín gbogbo tí ń sọ yìí lẹ́mọ̀ àmọ́ ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń dọ́gbọ́n fọwọ́ ẹ̀ ń dọwọ́rú kí lẹ́sìn àtàyè ṣe ó sì yẹ kẹ́ ẹ̀ dọwọ́rú ṣe bí n tí mo ké mọ́ka àbí tá a bá ké nǹkan kámákámá ànábì ní fíà sàhábì ṣé kí wọ́n sọ pé fílẹ̀ dín náà yúzà mọ́wùnà sàhábì àbí kí ni àbí bó lẹ fẹ́ ẹ̀rọ lárúbáwá náà. báyìí ṣe kọ́lẹ̀ síbi àdìsí nu. àbí fílẹ̀ dín náà yansabuna fúnṣà àwọn ẹ̀yàn gẹ́gẹ́ gan. èmi ò tiẹ̀ mọ báwọn èèyàn ṣe máa ṣe báwọn. ọlọ́kùn sàánú àwọn èèyàn. ṣé kárọ̀ lárúbáwá fàdísì ni àbí ṣé kárọ̀ lárúbáwá mi fàdísì bó ti gbé wa gan nù tíra òun lọ́wọ́. a sì ká ní. wallahi summa billahi ilẹ̀ títẹ̀ ẹ bá jẹ̀bi ọlọ́run ló kù ẹni tí mo kà àdísì tí mo kà yìí wallahi tallahi jẹ̀bi ànábì sì jẹ̀bi ọlọ́run. bẹ́ẹ̀ ni sà. tí bá fi jẹ̀bi ànábì àtọ́lọ́hun a jẹ́ pé àwọn tí wọ́n kọ tíra yìí kalẹ̀ àwọn lẹ̀bi ẹ̀ torí pé tí wọ́n kọ kalẹ̀ lèmi ká. laka salamu aleykum. o ti yé báwọn. very clear. Ash'ath ibn Qais mi tó ti mọ̀ pé ànábì yọ̀ yẹn kó nu sàhábà òdìsẹ́nu sàhábà kan rí Ash'ath ibn Qais ó jáde kó nu Islam. ó ṣe rídà ó jáde kó nu Islam lójú ayé ànábì sallallahu alaihi wasallam gbàtọ́ jáde kó nu Islam ànábì ó sọ pé ẹ pa ọ̀rọ̀ kí mo ti sọ̀rọ̀ rídà òun rí ọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ Ash'ath yìí náà rí wípé ó ti nígbà tá a sọ̀rọ̀ rídà wípé ó jáde kó nu Islam ànábì ò ní kún ọ pa láti sọ pé ẹni tó bá ṣe rídà kò sínú òfin Islam kún ọ pa tó fi yíhun náà pín lẹ́yìn náà pé kò sínú òfin Islam pé ẹ pa ẹni tó bá ṣe rídà ẹ fi ilẹ̀ ni ọ̀tà náà zọ́ra ó di Nazara ní Ash'ath ibn Qais nígbà wá di Nasara lójú ànábì ó sọ pé mo yọ kó nu sàhábà o ànábì ó sọ pé wọ́n bá padà wá ẹ̀ gbọ́dọ̀ gbá o ànábì ò wí nǹkankan ànábì fi ilẹ̀ náà ni. ṣé kò tún yọ kó nu àlìhùmọ́. ànábì ó yọ kó nu àlìhùmọ́ kò yọ kó nu àlìhùmọ́ ànábì ó sọ pé mo yọ kó nu àlìhùmọ́ bọ̀tí gbà tó ti tà Nasara ó ti yọ kó nínú àlìhùmọ́ àmọ́ ànábì kọ́ ló sọ pé mo yọ kó mẹ́. Naam ìgbà tá ànábì wá kú tán sallallahu alaihi wasallam láyé khilafa Abubakiri lọ́sẹ̀sẹ̀ padà wánú Islam padà kò padà lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam láyé khilafa Abubakiri lọ́sẹ̀sẹ̀ padà ńgbà wá padà àwọn àfa aládìísì ó ti yé àwọn àfa aládìísì àwọn àdìísì ó sì ti láwọn àdìísì tó ti gbà tẹ́lẹ̀ lọ́dọ̀ ànábì ó láwọn àdìísì lọ́wọ́ kó tó di pọ́tà Nazara ó lọ sínú Nazara ìgbà tí ó padà wá láyé khilafa Abubakiri àwọn tí ń wá àdìísì kí wọ́n tún dọ́dọ̀ rẹ̀ béèrè àdìísì ń bẹ nù àwọn kílẹ̀ máa pe kútùbù tẹ̀ wí kútùbù sèhá mẹ́fẹ̀ẹ̀fà àdìsí ẹ̀ wà ń bẹ dáadáa àdìsí ẹ̀ wà ń bẹ dáadáa tó yẹ pé sọ̀híhù ni kò sí àdìsí Ash'ath ibn Qais sọ̀híhù ni àdìsí rẹ̀ tí wọ́n kọ sí. àdìsí mutafaku alayhi lẹ́ẹ̀bà ó ti yé ẹni tá ń sọ yìí ìgbà tó padà dé àwọn àfa aládìsí ni a sì mọ́nu sàábì àníṣọ́ di tábì yìí sẹ́yìn pé tábì ò lọ́yẹ kọ́kọ́ jẹ́. bẹ́ẹ̀ni sà nígbà tó ti kó nu. torí kó ti kó nu ìsìlámù tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ kan tún ní tí n tó ń fi yí ọ. mímọ̀ lélẹ́yìí bàbá mímọ̀ ni ìgbà tó ti kó nu ìsìlámù tá nàbì ti wá kú kó tó padà wá tábì ò lọ́yẹ kọ́jẹ́ sàábì mọ́. bẹ́ẹ̀ni sà. sọ ọ̀tọ̀ understand mi. bẹ́ẹ̀ni àgbọ́yé. wàlẹ́ alukóra tó ti bẹ́ẹ̀ wọ́n sì sínú yu'addu mina sahaba al-kiram inú àwọn al-kiram ló tún wá pẹ̀lú inú àwọn sàábì tó lápẹ́lẹ́ inú ẹ̀ ló tún wá wọ́n dá a padà wọn ránkì rẹ̀ pòsíṣàn rẹ̀ tó wà
wọ́n dá kíní yẹn padà fún tòun ti pé ànábì ti kú kó tó padà wọnú Islam wa kọ́ bá ma bí ànábì ṣe fẹ́ kẹ́nìkan kan yọ kúrò nù sọ̀hábà òun ni ó jẹ́ kó pa àwọn sàhábé tí ó ti yé sàhábé kan tí mo sọ ńjọ́ kan wípé ó sọ fún ànábì pé kìsìmọ́tò máa uridu biha wajha so sàhábé yẹn ànábì ní rahimallahu akhi Musa laqad udhiya aksara min hadha wa sabara sàhábé sì ni ànábì Ọlọ́run bá ń kí ọmọ ya mi Musa irú ntọ́ sọ sí mi yìí sàhábé ni ó sọ̀rọ̀ tí ọ̀dà sọ sí Ọlọ́run ànábì ni wọ́n sọ tójú bẹ́ẹ̀ rọ fún ànábì Musa ó ṣe sùúrù gbogbo wọn ni ọ̀jáde kúrò nù sàhábé èyí tí mo fẹ́ kó yí òǹkálùkù wa ká mà ní wípé àwọn Munafiki ti ń bẹ nù sàhábé ànábì ó yọ wọn kúrò nù sàhábà rẹ̀ ẹ̀yin lẹ fẹ́ yọ wọn ànábì gangan ó yọ wọn taarifu àwọn sàhábà bàbá mudiru ti jẹ́ kó yé àwa wọ́n ti sọ miraran wa takrara wípé àwọn Munafiki ń bẹ nù sàhábà òun lẹ́nu mi fi ní pín àmọ̀dírù ń bú sàhábà kìí ṣe èébú ọgbọ́ ọ̀dà ṣebí kèfèrí ń bẹ nù dílé ànábì ṣe èébú ní fún ànábì ni Abu Talib ẹ̀gbọ́n bàbá ànábì ni òun ló bí Sayyidina Ali ọmọ rẹ̀ ni Ali mùsùlùmí làlí bàbá rẹ̀ ọgbà ìsìlámù tó fi kú òun ló protect ànábì ló dúró tà ànábì family ànábì ni tá tọrọ yìí ọ̀rọ̀ lé bá dé ànábì máa ń jòkó pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ sọ̀rọ̀ family ìjà alẹ́ yọ Abu Talib tòun ti bó ti já sí wípé ànábì ò rí gbàálẹ̀ ìjà alẹ́ yọ Abu Talib kò nù family ànábì kàní kìí ṣe family rẹ̀ o torí pé kò ṣe Islam ẹ̀ tó dáhùn èyí wọn náà pé so torí pé Abu Talib ò ṣe Islam sáyọ kú nínú family ànábì ni àbí aburú bẹ́ẹ̀ mi ká ní Abu Lahabi tó jẹ́ family ànábì yọ wọ̀ náà ká ní Abu Lahabi yọ wọ̀ náà ká ní family ànábì lẹ́yìn yọ wọ̀ náà àbùkù nípa ànábì kìí sàbùkù tí ó bá tilẹ̀ jábùkù fún ànábì kí family rẹ̀ kọ́ wọ̀ náà ọjàbùkù fún kí sàábé tí ó bá dúró dáadáa tó jẹ́ Munafiki kóun náà wọ̀ náà. Masha Allah. Àbá yìí ṣé àwọn àlàyé mi ń ṣe ń yé àwa àtẹ́rí wá fa. mi ma báwọn èèyàn sì fẹ́ understand àwọn ọ̀rọ̀ yìí lẹ́nu gbogbo àwọn àfáà tí wọ́n lẹ́nu gbogbo àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ lẹ́nu mi ń pé kò yẹ kí wọ́n ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀kọ́ là ń sọ ọ̀rọ̀ mi máa ju yàn lọ ọ̀rọ̀ eléyìí yóò ju èmi lọ eléyìí. láti bó sí wo. ọ̀rọ̀ eléyìí tèmi ká. ṣebí mímọ̀ Ànábì ló sọ. mímọ̀ ni Ashabi. ọ̀rọ̀ tó le jù mí lọ lọ̀rọ̀ tí n bá rò fúnra mi lérí tí n bá gbé kalẹ̀ tọ́wọ́ á yíwọ́ ọgbọ́ eléyìí yóò gbọ́dọ̀ yíwọ́ kí mo pé kò gbọ́dọ̀ yíwọ́ kò sì lè yíwọ́ àfi tí n bá ṣàlàyé fún ẹni tí ó bá understand rẹ̀ tí ó gbọ́ n ta Nábì sọ yé kan lọ lè fi àdíìsì ti Abdullahi ibn Ubay la yatahaddasu an-nasu anna Muhammadan yaqtul azab lọ fi yẹn tú àwọn fi asahabi èyí wọn ni kọ́ lọ ọ̀fà sára àdíìsì pẹ̀lú àdíìsì ó ti yé so bí àwọn àlàyé yìí wọn ti bó ti rí nù. ìbéèrè mi tún wá sà àwọn kan nígbà tẹ́ sọ hadith yìí tẹ́ wá láwọn mẹ́jọ ni àwọn kan ní request pé ẹ dárúkọ àwọn mẹ́jẹ̀jọ fáwọn. àwọn kan sọ yìí. Ọlọ́run jọ da fún ọ. wá èmi ò rí okọ àwọn mẹ́jẹ̀jọ àmọ́jẹ́ ń ṣàlàyé fún ọ ntí torí pé o tọ́ ni ẹlòmíràn máa pé lọ́tọ́ ẹ dákọ̀ àwọn mẹ́jẹ̀jọ. rí okọ àwọn mẹ́jẹ̀jọ. àmọ́ Uzaifa ìgbà tí Ànábì kú tán Sayyidina Umaru ni Uzaifa wa sọ fún wípé Ànábì má sọ̀rọ̀ kan fún wọn ó fi sírù kan pamọ́ sọ̀rọ̀ wọn wípé òun ò sì gbọ́dọ̀ dákọ̀ wọn Ànábì dákọ̀ àwọn kan ó dákọ̀ ó kọ àwọn kan fún mi àwọn méjìlá ni ó sì láwọn mẹ́jọ nù wọn ò ní wà lìjẹ́nà Sayyidina Umaru ní kọ́ sọ ó ní ní ṣe ifsha'u zurri Ànábì ní tú àṣírí tà Ànábì gbélé mi lọ́wọ́ Umaru wá dákẹ́ kí ló wá ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé tẹ́nìkan bá ti wá ibi tó fi mọ̀ pé wọn ò kó nu sàhábà nù Ọlọ́run yìí ò ní àlùbáríkà kọ́sí ọ̀dà kí làákà yìí ó jiná. bàbá ẹ̀yin là ń jòkó tì. ọ̀dà kí làákà yìí ó jiná làákà yìí rẹ̀ múnádóko pẹ̀lú nítorí béèrè lọ́wọ́ mi hùn. sórí wọn tó ti mọ̀ wípé sàhábé ni wọ́n nù. tí a mọ̀ wípé tọ́lá yẹ pé bá ti jáde kó nu sàhábà ó ti yé Sayyidina Umar àti Uzaifa wọ́n ti jọ sọ wípé àwọn báyìí ni o Ànábì ti lé wọn kó nu sàhábé o kí ló bá ta Ànábì òfin lé wọn ń bọ̀ wá kọ́ òun ní kọ́ yọ ń bi tíra òun lọ yọ lọ́wọ́ yìí ń ka yín wọn nísìn ta Ànábì òfin lé wọn ń ka. ọwọ́ Uzaifa Umar wà ní kí Uzaifa tó kú kan bá ti kú
inú àwọn Sahabe ni o ti Sahabe kan bá kú nísìn Umaru wá lè pe Uzaifa pé ya Uzaifa ọ̀yá jájọ lọ bí jánásà yìí já lọ kírun tó bá débẹ̀ Umaru wá dó pé Uzaifa ìwọ ló kírun sókù yìí la kí ni túmọ̀ tó fi ní kí Uzaifa ó kírun ṣé mà pé tó bá jẹ́ pé ara àwọn tí Ànábì dákọ ni Uzaifa ní ní kí o tọ́ra Ànábì sọ pé àwọn méjèèjọ ni òun ò ní kírun sí wọn la Ànábì tún wí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sà ìbẹ́nu riwaya àdìsí yẹn wípé Ànábì ní ní kírun sí àwọn méjèèjọ ni la. Umaru ó kọ́kọ́ dúró tọ́lọ́ là sí ní ìbẹ́ lọ́wọ́ ẹ̀. Umaru wá dúró torí Uzaifa là sí ìbẹ́ lọ́wọ́ ẹ̀ yóò wá ti Uzaifa síwájú pé wọ́n Uzaifa ẹ̀yà lọ kírun yẹn ṣé mà pé tí Uzaifa bá ti kà pé ní kí o ẹni tí Ànábì náà má kírun sí la ibi tí Umaru ó ti mà pé ẹni tán sọnù tí Uzaifa bá ti kírun sí la torí Ànábì náà sọ fún Uzaifa pé kọ́dà bóun bá kú ọ̀gbọ̀dọ̀ kírun sí la ó ti Umaru wá ń tarí Uzaifa ṣáájú gbogbo òun tán bá wá ń kí Umaru wá ń tarí ẹ̀ ṣáájú pé òun ni kọ́ máa wá kí láàfin mà wípé Sahabe ni wọ́n lóòótọ́ ó sì jásí pé ńgbà táwọn Sahabe kú ni Uzaifa ni Umaru mú Uzaifa pé káwọn wá kákìrún wọ́n fẹ́ mẹni tí ń jẹ́ nínú àwọn sọ̀hábà tó fi mọ̀ pé Sahabe náà ni wọ́n fẹ́ mọ̀ ń tọ̀hún torí wọ́n pa mọ́sára àwọn Sahabe ni. Allahu Akbar. Sahabe náà gbogbo wọn. Allahu Akbar. Kọ́dà Sayyidina Umaru tún bí ọ̀kàtún ni Umaru tún bí Uzaifa wípé dákun wá Uzaifa òun fọlọ́ ń bí ọ sóhun ò sí nínú àwọn tí Ànábì dákọ òun sáfẹ́ kọ́ ó ní wọ Umaru ó sínú wọn walakin la uzakki ahada ba'daka àmọ́ lẹ́yìn rẹ̀ kò sẹ́nìkan tí ní purify nìkan kan mọ́ wọn nìkan náà mo purify lẹ́yìn rẹ̀ ní fún ẹnìkan mọ́ ó kálukú ọmọ làdìkíyàmọ̀ bẹ́ẹ̀ kọ́ máa lè pàdé lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ kí wọ́n sọ wípé ń bẹnu Sahabe Ànábì àwọn mẹ́jọ kan tí wọ́n jẹ́ Munafiki tí ó wọ̀nà kìí ṣe ebu kò jẹ́ ebu Sahaba Munafiki inú wọn ṣé àlìjẹ́nà wa ni kí Munafiki inú wọn wọ̀ ẹni tó jásí pé gbogbo bí Ànábì ó ti ṣubú ni wọ́n lé gbogbo bí ṣe Ọlọ́run ò ti ní ṣe wọ́n ti sapamọ́ sanu Sahaba inú Sahaba ni wọ́n sì ń si wọn sí dọ̀là àwọn àfáà ni wọ́n padà wọ́n wípé àwọn kan wà dọ́wọ́ bò pé ẹ má mọ̀ pé wọ́n Sahabe mọ́ torí àwọn ọ̀dà àwọn akọ̀ṣọ́gbọ́n tàbí ní pé wọ́n Sahabe bọ́màlú kan ọba dá nísìnyí wọ́n dàkọlù rẹ̀ bí bàbá kan bá bímọ tó bímọ mẹ́jọ tọkàn jalè ń bẹ kódà bí bàbá wọn lóhun dìzọ́nù rẹ̀ orúkọ tó ti lẹ̀ máa la wípé abdulkinikan wọ́n máa dákọ̀ bàbá rẹ̀ gbogbo bí ọba dé àlọ́mọ alágbájá òun ni bàbá lè sọ pé òun yọ òun ọkọ̀ òun ò ní yọ kó fún rẹ̀ ayé òsì ní bá yọ ká tó wọn pa ná Muhammad gan kọ̀ yọ wá bá ń sáré wí eléyìí kí nǹkan fi eléyìí jẹ́rìí lásán ni kọ́kàn máa jẹ́ kilo kore wa binisbati bi dhikri asma'ihim faqad akhbara Allah ta'ala biha binisbati bi dhikri asma'ihim ipa pé adako wọn tó béèrè ni faqad akhbara Allah ta'ala biha nabiyya Muhammadan sallallahu alayhi wa sallam Ọlọ́run fún rẹ̀ ló fa nabi wa Muhammad ní ro nǹkan o la nǹkan o Ọlọ́run ló fa na ebi ko mo ro Ọlọ́run ló fa nabi wa Muhammad ní ro walam yukhbir Rasulullah biha ahadan min al-muslimin ma ada Hudhayfa bin al-Yaman. Ànábì ó wá sọ fẹ́ nìkan nǹkan. Ànábì ó sọ fẹ́ nìkan inú mùsùlùmí kò sọ àṣírí orúkọ t'Ọlọ́run dá fún. Ànábì ó sọ àṣírí fẹ́ nìkan lẹ́yìn Hudhayfa òun nìkan la Nabi Muhammad sọ fún. Walidha luqiba bi sahibi sirri Rasulillah. Òun ni wọ́n fi ń pe Hudhayfa dọ̀la ní sahibi sirri Rasul aláṣírí Ànábì. Hatta kana al-muslimuna min ba'diha yanzuruna in kana qad salla ala ma mata min almuslimin amla làwọn mùsùlùmí làwọn Sahabe fi máa wá retí pé tó kú kan bá kú àbí tí Hudhayfa bá dé bẹ́ẹ̀ wọn ò ní ti kírun wọn ní ẹjẹ́ Hudhayfa ó dé torí òun làṣírí ń bẹ lọ́dọ̀ rẹ̀ fa in salla alayhi tí Hudhayfa ẹ máa wo bí Hudhayfa bá ti lè kírun sókú yẹn la alaysa bi munafiqin ó ní wọ́n ṣe munafiki nù wa in lam yusalli alayhi bí ó bá wá kírun sí la faqad kana min dhimni al munafiqin ó ti wà nínú àwọn munafiki tá Nábì ń wí pé ń bẹ nù Sahaba wọn wa min al jadiri dhikri anna laysa kullu man takhallafu èyí tó tún dáa kí á tún lọ lè mà òun ni wípé kìí ṣe gbogbo àwọn tí wọ́n padà lẹ́yìn Ànábì angazwati Tabuk lógun Tabuk kitawi dakhalu fi nifaq kìí ṣe gbogbo àwọn tó wọnú nifaq tán fasahabatu thalatha alladhina takhallafu anil ghazwa as-sahabatu thalatha àwọn Sahabe mẹ́ta tí àwọn náà sá tí wọ́n sá sẹ́yìn lógun Tabuk talukurani warada zikiruhum fil Qur'an talukurani sọ̀rọ̀ wọn wípé wà á ní zàlásàlẹ̀ sínú kìnnìkan takhallafu talukurani sọ ni
àfa ní khiyaratu mina sahaba torí pé àwọn ti padà túbá sọ ń gbọ́ àwọn náà wọ́n ṣe nífàkì ni o àmọ́ wọ́n padà túbá nígbà àwọn túbá ni Ọlọ́run sì gba túbá wọn ni wọ́n fi wọnú khiyaru sahaba àwọn tọ̀hún èyí ṣe khiyaru sahaba ni ẹ máa pé gbogbo category by category náà lè yàn láyé wọ́n èyí ṣe khiyaru sahaba làwọn náà àmọ́ wọ́n èyí ṣe khiyaru hùn àmì léyìí òun àwọn mẹ́ta yìí padà sínú àwọn khiyaru sahaba. wa qad nazalat tawbatuhum ba'dama daqat alayhimul ardu bima rahabat. ẹ̀wọ̀n kan lẹ́yìn ìgbà tí ilẹ̀ fún mọ́ wọn tí wàhálà mú wọn tí jìnnìjìnnì mú wọn tá nàbì filẹ̀ mú wọn ó ti yé bá wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run òun ni wọ́n padà wá túbá tọ́lọ́run sì wá gba tútúbà wọn. afa Allahu anhum li sidqihim wa sidqi imanihim. Ọlọ́run ti gbanu. wa ikhfa'u nabiyyi li asma'il munafiqin. ikhfa'u nabiyyi li asma'il munafiqin. ntó mú ànábì tó fi àwọn munafiki torí ẹni tó béèrè wípé ṣé orúkọ wọn sá àmọ́ ó ti bá Uzaifa ló mà kò sọ fáwọn sahaba ètò wa máa nábì fi ọkọ̀ yìí pamọ́ fún Uzaifa tó gbé àṣírí òun lé lọ́wọ́. lahu hikmatun. hikma ń bẹ tó yẹ ká mú lára wípé ó gbé bẹ́ẹ̀. haythu kanu yudhiruna al-imana. torí wípé àwọn tá a pè munafiki yuzhiruna al-imana wọ́n fi imani wọ́n hàn níta gbangba táyé rí pé mùmínì ni wọ́n mùsùlùmí ni wọ́n. fúnà nífàkà. wọ́n sì ń fi nífàkù tèyí sọ òun ojú méjì òun wọ́n ń fi hàn pamọ́ tẹ́nìkan ò lè mọ̀ wọ́n. wa yusalluna ma'a an-nabiyyi sallallahu alayhi wa sallama. tó ń wí àbá. wa yusalluna ma'a an-nabiyyi sallallahu alayhi wa sallama wa yajzuna ma'ahu al-ghazawat. ṣé wọ́n yé ṣe mùsùlùmí nù àbí wọn nínú sábà kan yìí ṣé mi mọ wíyùn fúnra mi. yusalluna ma'a an-nabiyyi wọ́n ń kírun pẹ̀lú ànábì mọ́sálásí Madina ń bẹ wọ́n jọ ń kírun ni kódà ń bẹ nínú wọn jẹ́ pé sáfù wájú ni wà tí ó yẹ tètè mọ́sálásí wọ́n jọ ń kí ni. wa yaksuna ma'ahu al-ghazawat. gbogbo ogun tá ànábì sì lọ gbogbo ẹ ni wọ́n tẹ̀lé lọ kò kọ́ra àwọn ogun wọn èmi sí ogun kan wọ́n bá débẹ̀ àmọ́ tó bá bá débẹ̀ àwọn máa yín mú ni wọ́n máa yín mú kẹ́kẹ́ ni ogun tá à ní wí ni wàhálà tiẹ̀ náà pọ̀ kìnìún kan àìmọye ẹni ó já sí wípé ọmọkàsí ni tó yẹ pé gbogbo mùdírù yóò rí mùdírù lójú yóò ṣe bí wà tó wọn nífẹ̀ẹ́ wọn tó bá sì débẹ̀ tán ní wàhálà bá náà pọ̀ tí wọ́n àìmọye tí tó fa burú lé wọn. àìmọye tí tó fa burú lé wọn káàkiri tòun ti bẹ́ẹ̀ náà sì ni ọmọ markasi ni o àmọ́ yóò ṣe rí ibú ìjọ ọmọ markasi ò ní ọmọ ṣe rí ibú. ó ti yé báwọn torí ń fa burú lé àfa rẹ̀ kì í sì ń fa burú lé ọmọ àfa rẹ̀ kì kò ní ọmọ ṣe rí ibú àmọ́ bá a láyọ̀kùn ọmọ markasi ayọ̀pẹ̀ máa wa. ṣé bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ lélẹ́yìn náà kò sí àtọ̀ bọ́lá ti sayé nù. falawu zakara nabiyyu asma'ahum. bá nàbí bá wa lọ dákọ̀ wọn tí ó dákọ̀ wọn lójú wa lé àfún gbogbo sàábé pétọ̀ rí lágbájá àti lágbájá àwọn lágbájá báyìí o munafiki ni wọn òun èéṣe ìjọ wọn ti kó òun ìjọ mi munafiki ni wọn o. wa amara bi qatlihim. bá nàbí wọn ni ẹ pa wọn. laqalat Qurayshun. àwọn Qurayshu tó jẹ́ kèfèrí àwọn ọmọ sọ pé. anna Muhammadan yaqtul ashabahu. òun ni ara tí mo wílẹ̀ kan tó ń sọ fún Abdullahi nù pé anna Muhammadan yaqtul ashabahu. pé a sọ fún yín pé èèyàn bú ni gbogbo sàábẹ̀ eléyìí ọ̀dà tọ̀wọ́n ọ̀dà ìjọ sún ọba Sheikh Adamu ìjọ sún wọn dáyẹ kan sí Adamu ni èèyàn tó lè sọ pé wọ́n yọ ọ̀dà mọ́. nígbà tí wọ́n yọ gbogbo àwọn tí ọ̀dà ẹni wọ́n bá lé eléyìí ọ̀dà nù ọmọ kí eléyìí aburú nílé eléyìí ngbọ kan tó wá sínú àná èèyàn tó wá nílùú yóò tún dá mọ́ tani wàá kúkú wa ni wọ́n fi mánéjì ànábì náà mánéjì wọn ni sàábé ni wọ́n ànábì ṣe kíni ànábì mánéjì wọn ni òun ni ọ̀rọ̀ tí a sọ wípé àwọn mẹ́jọ inú sàhábà nàbì lànàbì sọ pé wọ́n wọ̀ náà tí wọ́n jẹ́ munafiki jẹ́ wọ́n tún gbé fún kó lè bá ọgbọ́ ni wọ́n tún gbé fún dada bóyá wájú ọ̀rọ̀ yẹn ni kò yé àbí kò ti ju làákàyè rẹ̀ lọ. àwọn 12 lànàbì pè ní munafiki nínú àwọn sàábì rẹ̀ ọwọ́ láwọn 8 nínú wọn ni ọwọ́ náà yẹn tó wílẹ̀ kan sí. àwọn 12 lànàbì pè ní munafiki inú àwọn sàábì rẹ̀ ọwọ́ láwọn 8 nínú wọn ni ọwọ́ náà kí n tún wílẹ̀ kan ẹ̀mẹ́ta la máa wí nǹkan fẹ́ni tí ọba yé àwọn 12 lànàbì pè ní munafiki inú sàhábà rẹ̀ ọwọ́ láwọn 8 nínú wọn ó ní wọ́n wọ iná pé wọn ò tiẹ̀ ní gbúrò àlìjánnà títí tí Jamal rankumi ó fi gba ihò di abẹ́rẹ́ jáde
so ó ti understand báwọn yóò ti yé àwọn méjèèjì láwọn Munafiq ni wọ́n inú Sahabe ni wọ́n sì wà àti ṣàlàyé ní tójú wọn wà nínú Sahabe tó lẹ́yìn eléyìí tí mo wá ṣàlàyé yìí bá a bá kọ́ máa ń kéwú nínú kíláàsì lákọ̀ọ́kọ́ tá a tó kọ́lẹ̀ kejì tí ó bá ti yé èèyàn wà fílẹ̀ ó ti yé báwọn èèyàn wà fílẹ̀ pẹ̀lú jahala rẹ̀ wípé Ọlọ́run ọ̀kọ́ pélé yóò yé eléyìí nù. bàbá mo fẹ́ kẹ́ ẹ fún ọ l'opportunity kan sí ẹ ti wí lára àkọ́kọ́ wọn gbọ́ yé ẹ ti wí ní ẹlẹ́ẹ̀kejì kẹ́ ẹ tó fi wọ́n lẹ̀ kán lè ṣe lẹ́sìn ni ọmọ tá a kọ́ kíláàsì tí yóò yé kọ́ lọ ṣe lẹ́sìn ni èmi ní sọ ọ̀rọ̀ kan jáde àbí kí n rẹ́rìí ọ̀rọ̀ tí n bá ti rí ẹ̀rí tó rinlẹ̀ fún èrè wí jáde bó ti rí nù. kò sí ti ń jẹ́ wípé òyìn lóòótọ́ bọ́bá tiẹ̀ wá rí mẹ́ àwọn tí ò gbàgbọ́ yé àwọn tí kún ó lè gbàgbọ́ yé náà ló jáwí àwọn tí ò gbàgbọ́ yé ni kún ó lè mọ̀ wípé n tó lè mú Munafiki wà nù Sahabe ànábì tá ànábì fi ní wọ́n wọ̀nà tí wọ́n escape bóòlù àwọn tá a bá jẹ́ Munafiki lẹ́yìn ànábì ńkọ́ àwọn tó ṣe nífàkù lójú rẹ̀ ànábì ni wọn ò ní escape wọn ní wà lè jẹ́ náà yóò fi lé àwa náà sá kí ló fà tá a fi ń ka ìtàn àbílàbí tẹbi kó leba ọ̀dà ní sè ṣé tàbí labi kápá òun náà rẹ̀. inú Kùránì ló sì wà. tábàtì yada abi lahabi wa tábà ṣé kápá rẹ̀ inú Kùránì ló sì wà káwá dé ẹ má wù torí sáyẹ̀sì lánàá Ọlọ́run ló máa hana fún abúlàbí ṣé káwá pa iná tiẹ̀ náà káwá ní sáyẹ̀sì sayẹ́díkùlù janna káfi kún àbí ká ní ẹ má tẹ́ bá ti débi àbílàbí òun tó bá ti sáyẹ́sì lánàá ẹ máa fò ẹ máa dọwọ́ bò torí pé fámìlì ànábì ni yóò sì máa jí èbú pé fámìlì rẹ̀ wọ náà ọgbọ ẹnu èyí tèmi pé èyí tèmi ní kòláṣọ lórí ẹni wípé àwọn èèyàn wọn mọ ìyàtọ̀ tí ń bẹ nínú kápẹ́yàn ní Munafiki àti kápẹ́yàn ní Mushiriki ntọ́ bá fi mú Munafiki jáde kó nu Sahabe ànábì ó ti wà nù Mushiriki Ọlọ́run ó sì categorize oníkálukú láàyè rẹ̀ ni mùmíní dádúró òun pure lọ́tọ̀ Munafiki dọ̀tí Mushiriki dọ̀tí ọ̀sẹ̀bọ òun dọ̀tí mùmíní òun pure Munafiki ó pure ó sì dọ̀tí. bẹ́ẹ̀nà. n ta n gbé Munafiki nù ó pure ó sì dọ̀tí la ilaha illallah wala ilaha illallah kọ̀ wá lè jáde kú torí ẹsẹ̀ kan rẹ̀ tó wà ní ìsìlámù ni ìsìlámù náà wọ́n máa pè má kọ́dà ẹsẹ̀ tó wà ní ìsìlámù rẹ̀ ó tún fi rinlẹ̀ ju èyí tó wà nù kúfúrú lọ torí wípé o lè sáré ìzárò ìsìlámù ní í ṣe ní ó jẹ́sẹ̀ wọn rinlẹ̀ èyí tó wà nù kúfúrú wọn àmà mọ bí àwọn èèyàn ṣe lè lágbàáyé àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ń common class nǹkan tí wọ́n ń jọ mí lójú nù àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń takò mí yìí wọ́n ń kọ́ àwọn ọmọ ní kíláàsì bóò lẹ́ẹ̀tì ṣàlàyé fáwọn ọmọ tí wọ́n fi yé wọn pẹ̀lú ẹ̀ tí ń ṣe yìí so kò lè yé àwọn ọmọ àdìsí ni tẹ́ ẹ bá lè yọkù ń bí sọ yìí Bukhari tí ọba sí ń bẹ̀ má a máa yí pé wọ́n ti gbá àdìsí yẹn kó mi wọ́n ti rọ̀ fáà rẹ̀ àbí kẹ́ ẹ sọ fún wa pé àwọn ò ti lò mọ́ ọkàn wà ń bẹ̀ ni. bàbá Mudiru sì sọ ẹ̀ sì gbọ́. bàbá Mudiru sì ní ẹyọ àwọn àdìsí kú ń bẹ̀ àwọn àdìsí báyìí ẹyọ wọn kú ń bẹ̀ ṣebí ń taari ẹni gbogbo ẹ̀ lọ́wọ́ sọ yìí ó tún wá sọ yìí wa tó kà ẹ̀ tún ní kò tún dá bá ti wí. Ọlọ́run kó ṣamọ̀nà òǹkálùkù wa kó fi òǹkálùkù wa mọ̀nà kó fi mà wá ntí àbá mà èyí tí ó bá sì fi mà wá náà kọ́lọ́run fa lùbáríkà sí fún wa ọlá Muhammadu Rasulullah bàbá Mudiru ọlọ́mọsàjì àánú wọn pé kó bá wa sàlékún rẹ̀ wọn àtàlékún dáadáa wọn àtàlékún àánú wọn ọlá Muhammadu Rasulullah gbogbo eléyìí kì í ṣe bóyá ẹlòmíràn ní nítorí dá wàhálà dàbílẹ̀ wàhálà kọ́ lélẹ́yìí wàláì kì í ṣe wàhálà wallahi ke se wàhálà eléyìí ṣe wàhálà tí bá lọlé kí wà ń ta jìyà fún ni téèyàn lọlé kí ó tó jìyà wàhálà kọ́ téèyàn wá sọ mímọ̀ tó lọlé kí ó jìyà fún káwọn téèyàn bá kéwú èèyàn lò ní ìdí ọ̀rọ̀ ló sì gbé ọ̀rọ̀ Munafiki là ń sọ àṣà fàdíìsì kan jẹ́rìí Munafiki láfi fàdíìsì òun jẹ́rìí rẹ̀ nígbà bá ara díìsì fi jẹ́rìí Munafiki wọ́n tún ní Al-Qur'an lásán ní lò kọ́dà kì í lo wọ́n ní kì í lo àdíìsì. nǹkan tó ń categorize wa sínú Qur'an yìí náà Kùránì yìí náà pé Kùránì lásán ni wọ́n lò kọ́ra wọ́n lò àdísì bẹ́ẹ̀ sì ni wọ́n là kọ́ sí wọ́n jọ ń da fún ọ bẹ́ẹ̀ ni a máa lo àdísì èyí tá a bá rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí mo sọ ń jò ní pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe súnà àbí ó ṣe súnà pẹ̀lú fárúdù ìyàtọ̀ tí ń bẹ láàrin fárúdù àti súnà màsáfà yẹn jìnnà gan
ó ti yé sunna pé anabi ní ká ṣe báyìí tó bá ṣe ó ní jìyà tó bá ṣe lọ́gbàládá tó bá ṣe ọgbàládá tó bá ṣe kò síyà fún ọ kò sẹ́ṣẹ̀ fún ọ gbogbo àwọn àfa onímọ̀ ni wọ́n pé ẹni ó bá tààràtà sunna fala isma alayhi kò sí àfa tí ò wí bẹ́ẹ̀ ó ti yé àgbọ́yé àmọ́ fárídù tó bá yẹ fi fárídù kalẹ̀ ó ti yé báwọn kò sí ní tó lè escape rẹ̀ lámàhálà làwọn tó bá kú pẹ̀lú ẹ̀ àfi tó bá túbá tó wá tún ṣe nìkan ló kù ṣe é kí mọ̀sábà wọn ó jìnnà síra wọn ẹlẹ́ẹ̀kejì gbogbo súnà gbogbo ń tà nábì ń ṣe tí ń jẹ́ súnà tí wọ́n pè ń súnà gbogbo ẹ̀kọ́ ni àwa lè ṣe ló fi ní má amartukum bihi fa'tu minhu mastata'tum amúrú ànábì sì ní kìí ṣe fárídù ìbáyìí ni wáyú yòhá ni fárídù tọ́lọ́ so èyí tó bá ti sọ fúnra ara rẹ̀ wípé báyìí ni wọ́n fẹ́ ká ṣe bá a bá ṣe àgbẹ̀sán bá a bá ṣe kò ṣẹ̀ṣẹ̀ fún wa Masha Allah. àwọn èèyàn tún mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán pé wọn mímọ̀ yìí wọn ò tún understand kìíní yẹn náà wọ́n kàn ń kà á ni wọ́n yọ mùdùnmùdùn àti kìíní rẹ̀ like nísìn bá nábì sí jẹun ó ti yé báwọn inú súnà ọ wà nù súnà báwọn àbí wọ́n ní súnà ní ká jẹun bá nábì ti jẹun kò possible káwọ jẹun bó ṣe Ọlọ́run ti jẹun kò possible rárá kò wá lọ́rùn bá nábì ti wọṣọ káwọṣọ bẹ́ẹ̀ kọ̀rọ̀ wá lọ́rùn aṣọ làwa ṣiṣẹ́ sí yìí nísìn ànábì ṣiṣẹ́ sásọ bá a ti ń wọṣọ bá nábì ti wọṣọ kálá ń wọ yìí ṣé o ti understand kò rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ mímọ̀ dùn ọ̀rọ̀ ó ṣe irùngbọ̀n kò ṣe irùngbọ̀n ká fi irùngbọ̀n lẹ̀ ká ṣe gbogbo ẹlẹ̀ bí èèyàn bá fi lẹ̀ yóò sì fi lẹ̀ ọ̀dà súnà ni ọ̀dà àgbà pé súnà ni fún ẹni tó bá fi lẹ̀ àgbà bẹ́ẹ̀ ẹni tí ò fi lẹ̀ kò síyà ṣe o to understand àwọn kìíní yẹn ti wà irun mo sọ̀rọ̀ òun ní Abẹ́òkúta àyẹ̀bẹ̀kọ́ ni irun yìí mo sọ nípa ti irun ọmọ ọjọ́ mẹ́jọ kankan báwọn pé káfa èyún èyí ní túnyìn sọ mo ti sọ yìí àmọ́ irun ká fi irun lẹ̀ ká dárun sí kọ́sìm ká dá irun sí báyìí kọkùnrin ó dárun sí ó ti lọ́dọ̀ wáyé àyín ó ti àwọ̀ ọ̀gbá kò sínú àádá wa lọ́dọ̀ tí wá ní àyín ọgbọ́ àgbọ́yé ká sì fárí kìí ṣe súnà àgbọ́yé bàbá ká fárí kìí ṣe súnà kọ́ káwá dáhùn bọ́ bá fá irun eré rẹ tó dán pandanran ò ní gbalada ò sì ní gbẹ̀sẹ̀ ọtí Ọlọ́run lọ fa ọtí Ọlọ́run tó bá sì fi irun orí rẹ lẹ̀ tó filẹ̀ tó ṣe gèlètè bí àbáwọn kan tí wọ́n fi irun lẹ̀ tó ṣe gèlètè tó wọ́n adé fìlà fún táwọn ọ̀rọ̀ ìlẹ́gbẹ̀gbẹ̀ wọn ọ̀gbáládá kan ò sì gbẹ̀sẹ̀ kan wàhálà ti ẹnu irun òun ní sẹ́yìn lómi tún lè wí pé ẹni ọba dúró gẹ̀rẹ́tẹ̀ yọ wọ náà ni kò ní wọ náà kan. ẹ jẹ́ ká ẹ fi ìdíhásà òun tátú fi ìhun sí lọ́mí. so kò sí náà kankan bẹ́ẹ̀ so irú àwọn nǹkan báyìí tóra nabi Muhammad tó ní súnà gan níṣẹ̀dá nabi gan ànábì irun rẹ̀ ìtàn sọ fún wa pé irun ànábì a máa gùn déyà yìí. bàbá sọ lẹ́nu ó ti parí. irun ànábì a gùn déyà yìí. déjìká ànábì. déjìká báyìí kó tó ta kò yín wọn náà irun ànábì agùn déjìká wọn ní ta ànábì bá wá kọ zára rẹ̀ tó ṣe kọ́sùrù rẹ̀ tó bá gé irun rẹ̀ yóò dé yà yìí ibi ìdẹ̀tí yà yìí ibi ìdẹ̀tí o ti yé ibi tí ó dénú tó bá gé kù so tó bá yá tó bá filẹ̀ yóò dé yà yìí tó bá filẹ̀ báwọn tí ìtànjú ó yé wa pé Aisha ìyàwó ẹ̀ ìmọ̀ bá ànábì bá irun ẹ̀ anabuwa Muhammad bẹ́ẹ̀ ni Masha Allah yọba ànábì banu báyìí yọba bá tí ó pàkì sí yàyí o lè bá lọ́nà mẹ́rin ìjọ tí ó wọ fatihu Maka Aisha ló bá barun rẹ̀ bó ti gbé wọ Maka ó ti gbé wọ bẹ̀rù ni kí ni wọ́n á bẹ̀ ló ń bẹ̀ ni pé sẹ́ká wa torí èyí wọn pé bá ànábì ti ń ṣe kó ń kálukú wa náà wá dárun wa sí kó gùn dáadáa ká máa wá bá ká máa ṣe bẹ́ẹ̀ ànábì ò ní á ṣe káwálà tẹ̀lé súnà á dà ti ìlú rẹ̀ ni ẹ sì pa àwọn alárúbáwá irun tí wàá bá a dá sí yóò ṣe yàkìtì ni ọ̀ fáìn bẹ́ẹ̀ni kò fi tiwa ká dárun sí lọ́dọ̀ wáyà kò fi tiwa ẹ̀dọ́ bá dárun sí ẹ̀ máa wo ni kí àbí wèrè lélẹ́yìn ni àmọ́ bí lárúbáwá bá dárun sí tí lárúbáwá bá pọ̀ yọ tó bá ti àkàkà tó bá kójọ tó ṣe báyìí tọ́lá nàbí náà tó máa ṣe bẹ́ẹ̀. tí ó pàkì ẹ̀. òun ni
dọ̀fíra ni wọ́n pè. Ànábì wa cream ẹ̀ Ànábì ma cream yọ wa cream ẹ̀ yọ fa Ànábì wa ṣe báyìí yọ wa ko yóò fi yọ àmọ́ tí ó kó kéjẹ pé yóò fi nǹkan mu nǹkan àtọ́tọ́ wa mẹ́rin kò ní fi nǹkan mu báyìí. Tọ́ra Ànábì kọ pé ká fi nǹkan kún irun Ànábì kọ kò ní fi mu báyìí wọ́n bá tó bá ṣe báyìí wọ́n bá bá ṣe máa bá irun wọ́n kàn bá báwọn tí ó fi yọ kàn ra dúró báwọn ìgbà míì wọ́n lè ṣe lẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí sallallahu alaihi wasallam bá Ànábì ti ṣe rẹ̀ bí wọn Ànábì ti rí nù. sallallahu alaihi wasallam. So o tún lè takò yín wọn náà. O tún takò yín wọn náà. Ṣé ká wá torí wípé bá Ànábì ti ṣe bó ti ń ṣe irun ti ẹnu àní tíra àtẹ̀jọ́ yé wa pé Aisha yálà wa Aisha tún bá Ànábì ṣe kọ́dà Aisha níjọ́ náà òun bẹ ní òun tún ṣe àìdà lọ́wọ́ níjọ́ náà tóun ṣe àìdọ̀ tóun sì bá Ànábì bá irun rẹ̀. Masha Allah. O ti yé ìgbà wa rí bẹ́ẹ̀ kí gbogbo ala fẹ́ tẹ̀lé súnà Ànábì gbogbo wa ń lọ lè dárun sí o ti báwọn irun ti wọ̀ fine ó tíìkì irun tí wọ́n fẹ́lẹ́ so o to understand irú èyí ń a gbọ́dọ̀ sọ pa tẹ̀lé Ànábì ń bẹ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ẹ̀sìn l'Ànábì fẹ́ kí a tẹ̀lé ohun tó ń bá tó bá ti jọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ tó bá jọ̀rọ̀ á dà ìṣe sí ara rẹ̀ tí ń lò nínú ilé pẹ̀lú ìyàwó àbí ń sẹ́mọ́rún kan èyí ń wò nídìí bàbá aláwọn tó gbé Lárúbáwá dáadáa wọ́n sọ wípé àwọn ọmọ Lárúbáwá wọ́n ń bí ọmọ àwọn ò ní kán fárun wọn àwọn tán gbé Lárúbáwá dáadáa. ebi na mo sọ. wọ́n láwọn ò ní kán fa irun wọn ilẹ̀ Lárúbáwá gẹ́gẹ́. so lóòótọ́ súnà ni àmọ́ bọ́ fílẹ̀ kò sí ẹsẹ̀ bọ́ sẹ́rí àmì ọmọ báwọn èèyàn wá ṣe wọ́n sì mú fẹ́ kí àròyé mi ọ́ pọ̀ mọ́ Ọlọ́run ó ṣàánú fún wa Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Ọlọ́run ó dúpẹ́ fún yín mímọ́ ọ̀rọ̀ mímọ́ ìyẹn gbọ́dọ̀ láàyè àwọn èèyàn àmọ́ tá a bá sọ̀rọ̀ kankanlẹ̀ àwọn kan kàn bẹ́ jáde fòtì bí ẹ mọ́ nígbà tẹ́ ẹ má bá bọ́ jáde tó àbẹ́kùlù tọ́ jáde níbi tẹ́ láàárọ̀ kùtùkùtù yọkàn bẹ́ jáde yọkàn lóhun sọ̀rọ̀ gbogbo ń tọ́ba kó wá kò ní sí nǹkan kan irú èyí tí mo wí lánàá tó nígbà náà nífàkù kìnnì kan amali nífàkù akadi gbogbo ń tó kọ́ wá nísìnyí kò tó kankan. kò ká gbẹ́. so bọ́rọ̀. àìlóbi àgọ́ jagbọ́n kọ́ńpilọ́sà súnmọ́ bí o. gbàgbọ́n àkọ́mọ́ bí o kí ni nǹkan tá à ń torí ẹ̀ súnmọ́ bí ní ti wọ́n náà fúnra rẹ̀ náà kà nù àdìsí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ta ní bẹ tí ò ní sọ yìí mùsùlùmí ńlẹ̀. kò sí. wọ́n náà ti kà tó ti rí o tún wá ní kí n tún súnmọ́ bí. wọ́n tẹ̀ sí ká náà wà nígbà tí yẹn ti rà. ẹlòmíì náà dojú markasi wọ́n kílá fi dojú markasi yẹn. how possible lọ́nà wo. àdìsí ta kà tó yẹ pé ànábì lọ sọ ẹnu ndémi kan rí mistake mi ní máa sọ ọ́n pé mistake tí mo ṣe tẹ̀yẹ́sì fèrèjì mi ni wípé èmi ò mọ̀ pé wọ́n ti ní ká mọ̀ sọ mọ́. ok formation wo ti kẹ́yìn. kò tí ì kàn mí pé wọ́n ní a máa dọwọ́ bo ibi tó bá ti. àwọn àdìsí kan. pé mi ò mọ̀ ṣẹ́gẹ́ ti báwọn àwọn ò mọ̀ ó dìgbà information ẹsẹ̀ fẹ́ máa dọ́dọ̀ wa ni èmi wá fẹ́ kí àwọn èèyàn ọkàn sọ bóyá wọ́n sọ jáde wípé tọ anything àdìsí tó bá ti jọba àwọn pé kí n ká má máa sọ kódà tá a bá fẹ́ fi báàkì ọ̀rọ̀ ká máa yọ̀ǹda rẹ̀ a wá sọ fúnrú ẹni bẹ́ẹ̀ wípé àdìsí bàbá nàbí yọ̀wọ̀ náà kọ́lọ̀ lè yọ kó mẹ́ kún sọ́nù o. wọ́n máa ti rí ìyọkú mẹ́. ẹlẹ́ẹ̀kejì àbílà hábì wàtábà sáyẹ̀sì lánàrà níjọ́ wọn bá ti rí yọkú nù àlùkùránì wọn ò bá ti wí má o ti bá wọn làwa náà ò ní sọ ọrú tí a bá bá nù amásàmà pé àlùkùránì ò ṣe yí o ti àdìsí yìí náà wọ́n ti kọ́ kalẹ̀ bí wọ́n ṣe máa kánú báwo ọba wí nísìnyí àwọn tí ń bọ̀ wá àwọn wọ́n máa wá rí àwa gẹ́gẹ́ bí aláìmọ̀kan níjọ́ náà àwọn tó ṣáájú wa ò náà àmọ́ nísìnyí sẹ́ni bá ti rọ aṣọ nísìnyí tó bá dìgbà náà wọn pé wọ́n ti fà á rí àwọn aṣáájú wa ti fà á rí bá a ti jọ fà á yìí nísìnyí wọ́n sọ pé àwọn aṣáájú wa ti fa ọ̀rọ̀ yìí rí o. àwọn àyèmọ́tò là gbà àwọn masala táwọn náà fa àwa náà bá nígbà wọn fa àwa náà bá ẹnu tí mo kàn fi dúpẹ́ mi léyìí tó dùn mọ́ mi ni wípé gbogbo owó ti lọ́hùn kò sí ọ̀rọ̀ pé àwọn tó jó ní mímọ́ kò sí èbú. ẹsẹ̀ olórí rẹ̀ sẹ́ẹ̀tì àwọn pé kí ni ẹ̀dá àwọn tó jẹ́ oní mímọ́ kò sí èbú àwọn náà sì gbọ́dọ̀ sọ wípé èmi tí ń sọ̀rọ̀ yẹn mọ́ tí ń wí àwọn náà mọ̀ wípé gbogbo tí ń wí wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé góòdì ni ó ti yé àwọn kan fẹ́ lọ kún ó bò ó ni ìyàtọ̀ tó wà lára pé àwọn bò èmi sí so sísí òun lẹ̀ ní bínú pé àsì àmọ́ pé kò rí bẹ́ẹ̀ títí di ọ̀la bó ti rí nù
so Ọlọ́run masa ba fin lọ́kàn balẹ̀ kó ṣàánú gbogbo mùsùlùmí albarkola Muhammadu Rasulullah Ọlọ́run kó bá mójútó Islam kó bá mójútó Islam wala Muhammadu Rasulullah kó sì là wá lọ́wọ́ gbogbo tí ń jẹ́ munafiki wala Muhammadu Rasulullah assalatu wassalamu alayka ya Rasulullah assalatu wassalamu alayka ya nabiyallah assalatu wassalamu alayka ya akram khalqillah alf salati wassalam abada daima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu wala yablughu alwasifuna sifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala almursalin walhamdulillahi rabbil alamin. Wassalamu alaykum.